Mi ò ní ó dá lórí ẹ̀yin road safety Altman lọ́yọ̀ state àtàwọn VIO. Ẹ wo fídíò tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Lóòótọ́ ni ìjọba gbéṣẹ́ fún yín pé kẹ́ ẹ máa béèrè àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn dírẹ́fà bóyá bí ìwé àbí nǹkan. Ẹ kì í ṣe ọlọ́pàá, ẹ ṣe fọ́ọ̀sì kankan, ẹ ní nǹkan kan tẹ́ ẹ fi lè arrest èèyàn. Tí àwọn condition kan bẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá bára yín, àwọn ọlọ́pàá ló yẹ kẹ́ ẹ pè láti wá gbégbèsẹ̀ lórí ẹni tẹ́ ẹ bá ní issue pẹ̀lú. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ilẹ̀ yín náà máa ń ríra yín bí bàtẹ́ pọ́lọ́pàá nìyín àbí wípé sọ́jà nìyín, tí ẹ máa ń ṣe ju iṣẹ́ tíjọba gbé fún yín lọ. Ẹ wo rúmọ́ yìí nìsín. Kí lẹ fẹ́ gbà? Bóyá ẹ fẹ́ gbọ́kọ̀ lọ́wọ́ èèyàn, ó ti ṣe nǹkan tí ò dáa, àbẹ̀ tí mú fọ́fẹ́ǹsì kan, ó sì ń lu agídí. Ó bẹ́tà kẹ̀kẹ́ ọlọ́pàá, tẹ́ ẹ bá rí ọlọ́pàá pé ẹ kọ nọ́mbà rẹ̀, bóyá kẹ́ ẹ lọ rìpọ́ọ̀tù ẹ̀ ní police station. Nígbà táwọn ọlọ́pàá bá rí, àwọn ọlọ́pàá ó mú. Àmọ́ kàkà bẹ́ẹ̀, ilé mọ̀ wu àwọn ìwà níbọn, ní kankan tẹ́ fi lè defend ara yín. Ẹ mọ̀ fi láìfù tí gangan sínú ewu. Táwọn aráàlú bá wá yàbò yín, ẹ wà níṣẹ́ ìjọba lẹ́sẹ̀. Ṣé ìjọba ló rán yín pé kẹ́ ẹ máa ṣe irú eléyìí? Ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n gbé fẹ́ lómi gbẹ̀gẹ́ lómi ó máa ṣe, ọ̀tọ̀ níṣẹ́ tí ó máa ṣe. Òǹkálùkù wa la mọ̀ road safety tí wọ́n ní ó máa béèrè, VIO tí máa ń béèrè, iṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ sójà, iṣẹ́ Altman. Bọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo ẹ̀ lẹ́fẹ̀ẹ́ kó pọ̀ sójú kan náà. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ eléyìí ní gbogbo ẹ̀ náà wọ́n ní káwọn máa ṣe. Ìjọba ò lé ní kẹ́ ẹ máa ṣe gbogbo ẹ̀. Ẹ yé dá wàhálà lẹ́nu lù. Ẹ sì ń fi ẹ̀mí ara yín, ẹ fi ń wéwu ní kódà. Ẹ níbọn, ẹ ní kankan. Irú eléyìí tó ṣẹlẹ̀ yìí nìsín. Báwọn aráàlú bá yàbò yín nílẹ̀ sọ́pọ̀ ṣẹlẹ̀. Ẹ wo tẹ́ ẹ ṣe fọ́mọ ọlọ́mọ, ẹ wo tẹ́ ẹ ṣe fún bàbá, ẹ wo tẹ́ ẹ ṣe fọ́kọ ọlọ́kọ lórí kíni ẹni tó ń wa mọ́rúwá. Bó ṣe lè kóńkó tí ò ṣubú tàbí tí ò fi yín lẹ̀ bọ́yọ̀ gbà ní sọlímẹ́ǹtì ni. Ẹ̀yin náà wo kọ̀ǹtíṣà táwọn èèyàn ń pass through lórílẹ̀‐èdè Nàìjíríà náà. Àmọ́ lórí tẹ́ ẹ fẹ́ gbà tẹ́ ẹ fẹ́ jẹ yìí, ẹ ní ronú, ẹ kàn wo àwọn ìwà yẹn nílẹ̀ Yorùbá kankan náà jọ lẹ̀yìn àtẹ̀ntẹ̀jọ́ ń fa o. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́yìn ṣiṣẹ́ tẹ̀ ní fọmọlúwàbí sí. Òkè tẹ́ni yìí bá kú báyìí nìsín, ẹnì sẹ́yìn náà wọ́n ara yín iṣẹ́ ìjọba lẹ́sẹ̀, ṣé ìjọba ara yín gbé kẹ́ ẹ pààyàn? Ṣé báwọn ọ̀gá yín bá rí eléyìí inú wọn dùn? Ẹ jẹ́ àmọ́ fọpọlọ ṣiṣẹ́ tá a bá ń ṣe. Torí òní kọ́ torí ìjọ́ mi ni. Ẹ ṣí ẹ̀rẹ̀ kí gbogbo ayé ó lè bá rí o.